ẹ yá wádìí ọ̀rọ̀ Dangote yìí dáadáa o. Ìròyìn tó ń káàkiri ń pọ̀ ọkùnrin tí wọ́n sọ pé lówó jùlọ ń gbogbo Áfíríkà yìí, Alhaji Aliko Dangote, àti iléeṣẹ́ rẹ̀ kì í ṣe èyí tó dára rárá. Ohun táwọn èèyàn ń gbé kiri báyìí ni pé Dangote láwọn ọmọ Nàìjíríà ní jìbìtì nípa kíkówó dọ́là tó tọ́ sí wọn sápò, táwọn aráàlú sì ń lálàṣe kiri. Bí ìròyìn náà ṣe ń sọ ni pé láyé àwọn Buhari, tówó dọ́là kan bá ti dé, àwọn Dangote ò kọ̀wé páwọn nílò owó ńlá kan fún iléeṣẹ́ àwọn. Bẹ́ẹ̀ ni wọ́n ó b'Emefiele tó jó lórí báńkì àpapọ̀ ilẹ̀ wa sọ̀rọ̀. Bẹ́ẹ̀ lòun náà kó gbogbo owó dọ́là náà kalẹ̀ fún Dangote àti iléeṣẹ́ rẹ̀. Wọ́n gbé kiri pé ní gbogbo ìgbà táráàlú ń ra dọ́là lẹ́ẹ̀ẹ́dẹ́gbẹ̀rin 700 naira láyé àwọn Buhari, 300 náírà làwọn Dangote ó kó, tí wọ́n sì tún towó ọ̀hún fáwọn ọmọlà tí wọ́n ń tà fáráàlú lówó gegere. Àwọn Dangote ti jáde o, wọ́n ní irọ́ burúkú làwọn èèyàn ń pa máwọn. Àhesọ tó lè bani lórúkọ jẹ́ sì ní pẹ̀lú, nítorí gbogbo ohun tí wọ́n ń wí yẹn àwọn ò mọwọ́, àwọn ò mẹsẹ̀ ń pẹ́ rárá. Iléeṣẹ́ náà jáde síta, wọ́n sì ṣe gbogbo àlàyé báwọn ti sanwó, àti pé kò sọ́jà kan táwọn rà lọ́wọ́ ìjọba táwọn ò sanwó ẹ̀. Bẹ́ẹ̀ ni gbogbo dọ́là tí wọ́n fáwọn, ọ̀nà tó bófin mu làwọn fi gbà wọ́n. Bálàyé náà ti dára tó, kíní kan ò tà létí àwọn ọmọ Nàìjíríà. Ohun tí wọ́n ń sọ náà ni pé kí ni iléeṣẹ́ Dangote bá sọ? Ṣé kó sọ páwọn ń lọ ọmọ Nàìjíríà ń jìbìtì ni? Tàbí páwọn fowó kékeré ra dọ́là, àwọn ń tà fáráàlú lówó gọbọi? Wọ́n ní Dangote lálàyé láti ṣe jù bẹ́ẹ̀ lọ. Níbi tọ́rọ̀ ti kànjọba àwọn Tinubu yìí nìyí. Ìdí ni pórúkọ ńlá lórúkọ Dangote ní Nàìjíríà, gbogbo Áfíríkà àti káàkiri àgbáyé. Bábùkúrú èyí bá kan Dangote, tọ́rọ̀ náà sì lù kárí ayé bí wọ́n ti ń gbé sórí ayélujára. Kíní náà ó kàn ṣe okòòwò ẹ̀, yóò sì kànjọba Nàìjíríà. Ìyẹn níjọba ṣe gbọ́dọ̀ wádìí ọ̀rọ̀ yìí dáadáa, kí wọ́n sì sòdodo bẹ̀ fáwọn ọmọ Nàìjíríà. Ní tòdodo, yóò burú gan bí wọ́n bá wàrú èyí tí wọ́n ń sọ yìí lọ́wọ́ àwọn èèyàn ńlá bíi Dangote. Bí wọ́n bá sì fi ṣe bẹ́ẹ̀, àṣírí tí gbogbo òlú gbọ́dọ̀ mọ̀ ni. Ìyà tó bá sì tọ́ sírú ẹni tó bá ṣe bẹ́ẹ̀, àfi kí wọ́n fi jẹ òun àti iléeṣẹ́ rẹ̀. Bó bá sì jáhesọ àti rọ́ burúkú náà ni. Pàápàá ńgbà táwọn náà ti dárúkọ àwọn kan páwọn ni wọ́n fẹ́ bà tàwọn jẹ́, tí wọ́n ń gbéròyìn ohun tí ò ṣẹlẹ̀ jáde nípa àwọn. Ìjọba gbọ́dọ̀ ṣèwádìí, kí wọ́n jáde, kí wọ́n sì sọ fún gbogbo ọmọ Nàìjíríà àtàwọn aláwọ̀ funfun tó ń bọ́kùnrin náà ṣòwò pọ̀ pé irọ́ ni wọ́n pamọ́, kò lu jìbìtì níbì kan. Lẹ́yìn náà, kí wọ́n máwọn tó ń bà lórúkọ jẹ́, nítorí bí ìgbà tí wọ́n ń bọrọ̀ ajé Nàìjíríà jẹ́ nìyẹn. Nídìí èyí, ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí kì í ṣe kíjọba dákẹ́ o, kí wọ́n wádìí Dangote. Àwọn ọmọ Nàìjíríà fẹ́ mọ̀ òdodo òdì ọ̀rọ̀ yìí o. Bẹ́ẹ̀ làwọn oníṣòwò àgbáyé náà fẹ́ mọ̀. Ohun tí ó lè jẹ́ kára Dangote àti iléeṣẹ́ rẹ̀ mọ́ nìyẹn. Ohun yòówù tó bá ṣẹlẹ̀ látàrí ìwádìí yìí, ẹ̀kọ́ ni yóò jẹ́ fún gbogbo àwọn oníléeṣẹ́ ńláńlá àtàwọn olówó àgbáyé pé wọ́n gbọ́dọ̀ máa ṣe ohun gbogbo létòlétò. Nítorí tí wọ́n bá ń ṣàpamọ́pamọ́ pẹ̀lú ìjọba kan, ìjọba mi ò dé tí ò ní dá wọn mọ̀ mọ́. Gbogbo tí wọ́n bá sì fèrú kó jọ, gbogbo èótù kánjọ́ kan náà ni. Káàkiri àgbáyé ni wọ́n ti mọ Dangote, ọ̀kan nú àwọn ìràwọ̀ Nàìjíríà sì ni. Orúkọ Nàìjíríà wà lára ẹ̀, nítorí ẹni tó lówó jùlọ ń gbogbo Áfíríkà ni wọ́n ń pè. Wọn ò sì yéé pè lọ́mọ Nàìjíríà. Báwọn òyìnbó ṣe ń wò káàkiri ayé lóníṣòwò tó lóòótọ́, ẹni tó ṣe bá ṣohun gbogbo. Bẹ́ẹ̀ náà níjọba àwọn orílẹ̀-èdè gbogbo sì ṣe mú un. Ṣùgbọ́n tí wọ́n bá wá ń gbọ́rọ̀ àwọn ọ̀rọ̀ báyìí ń pa rẹ̀, ohun tí ó tẹ̀rẹ̀ burúkú sórúkọ ẹ̀ ni. Wọn ò ní kò sí bá a ṣe lè ṣe bòlò tí ò ní rúngbẹ́, kò sí bá a ṣe máa ṣọmọ Nàìjíríà tí wọn ò ní lu jìbìtì, kò sí bí wọ́n ṣe lè tóbi tó. Irú ọ̀rọ̀ báyìí ò yẹ kó jẹ́ ti Dangote, àgàgà tí kò bá ṣe gbogbo ohun tí wọ́n ló ṣe yìí. Ṣùgbọ́n tó bá jẹ́ lóòótọ́ ló ṣe é, kò sóhun tó burú bó bá jìyà ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀, torí ẹlẹ́ṣẹ̀ kan ò gbọ́dọ̀ lọ láì jìyà, bó ti wù kí tọ̀hún tóbi tó. Ohun tí máa mórílẹ̀-èdè dára nìyẹn, tòródòdó ní gbórílẹ̀-èdè lékè. Ẹ wádìí Dangote o, kí gbogbo ayélédè yìí tí ṣòdodo mú. Ó ṣojú mi kò rò nìyẹn o, nínú ìwé ìròyìn Aláròyé tó jáde lọ́sẹ̀ yìí.